A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́gọ̀mádẹ àìjẹran ẹdán. Lánàá ni olùdíje du ipò ààrẹ ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Peter Obi ti rọ ọmọ Nàìjíríà láì wo ẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́ òṣèlú kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn láti lè pawọ́pọ̀ kọ́ Nàìjíríà. Obi tí ó ṣe àmọ̀ràn yìí nígbà tí ó ṣe àbẹ̀wò sí ẹni oyè Olúbàdàn kan Ọba Rashidi Ládọjà ní ilé rẹ̀ tí ó wà ní Bódìjà, ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Nífẹ̀ẹ́ ara ẹni ṣe pàtàkì láti lè mú àyípadà rere bá Nàìjíríà. Gẹ́gẹ́ bí àlàyé Obi, ó ní àkọ́kọ́ ni wípé òun wá bu ọ̀wọ̀ fún ọba kí ó tó di àkókò ayẹyẹ ìgbadé. Òun wá kí ẹni tí òun bu ọ̀wọ̀ fún gidigidi láti kí i kú oríire gẹ́gẹ́ bí Olúbàdàn kẹrìnlélógójì ilẹ̀ Ìbàdàn. Òun wá kí adarí tí ó ní àfojúsùn láti mú àyípadà wáyé láwùjọ. Obi ní kí a ṣe ara wa lóṣùṣù ọwọ̀ nítorí a kò ní ibòmíràn. A gbọ́dọ̀ pawọ́pọ̀ fún àǹfààní gbogbo ènìyàn. Obi fi ìgboyà rẹ̀ hàn wípé Ládọjà yóò mú ìrírí rẹ̀ wá sójú iṣẹ́ gẹ́gẹ́ bí sínétọ̀ àná, gómìnà àná àti oníṣòwò láti darí Ìbàdàn dé ibi tí ó lápẹẹrẹ. Ó ní ọ̀pọ̀ iléèwé tí ó wà ní ilẹ̀ Ìbàdàn ni àwọn tó ṣàṣeyọrí gbà kọjá. Nígbà tí ó ń fèsì, Ọba Ládọjà ní òun rí ipò tuntun yìí gẹ́gẹ́ bí àǹfààní láti sìn. Ó ní ọ̀pọ̀ ni ó ní ìgbàgbọ́ wípé ipò yìí wà fún ayẹyẹ. Àsìkò ayẹyẹ ti kọjá, àsìkò iṣẹ́ ló kù láti ṣe àfihàn ohun tí ará ìlú ń fẹ́. Lára àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn pẹ̀lú Obi lọ kí Ọba Ládọjà láti rí olùdíje du ipò gómìnà ìpínlẹ̀ Èkó ní ọdún 2023 láti ẹgbẹ́ òṣèlú Labour Gbádébọ̀ Rosevivor, Yunusa Tanko àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àná yìí kan náà ni ọmọ ẹgbẹ́ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin tó ń ṣaṣojú Ìsẹ́yìn, Ìtẹ̀síwájú, Ìwájọwà, Kájọlà constituency Ṣínà Oyèdèjì àti akẹgbẹ́ rẹ̀ láti Àríwá Ìbàràpá Adébáyọ̀ Adépọ̀jù láti ẹgbẹ́ òṣèlú PDP náà ṣe àbẹ̀wò sí Ọba Ládọjà ní ilé rẹ̀. Wọ́n ní àbẹ̀wò yìí ṣe pàtàkì nítorí gómìnà àná tí ó ti di Olúbàdàn báyìí jẹ́ bàbá fún gbogbo wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti bu ọwọ́ lu ìyànsípò SP Abímbọ́lá Adébísí gẹ́gẹ́ bí alukoro tuntun fún ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Nínú àtẹ̀jáde òní ni igbákejì alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Babáṣèyí Olúṣèyí gẹ́gẹ́ bí aṣojú ẹkùn ti sọ wípé Adébísí yóò ṣe àmúlò ìrírí rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tí ó kàwé gboyè. Ìyànsípò rẹ̀ wáyé lẹ́yìn tí alukoro àná Benjamin Hundeyin gba ìgbéga sí ipò alukoro iléeṣẹ́ ọlọ́pàá Nàìjíríà. Àtẹ̀jáde ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé Adébísí kàwé gboyè nínú ìdáàbòbò ọmọdé láti Kofi Annan International Peacekeeping Training Center, Accra, Ghana, pẹ̀lú ìwé-ẹ̀rí ní Human Rights, Human Psychology and Conflict Management pẹ̀lú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lára àwọn iṣẹ́ tí ó ti ṣe ni gẹ́gẹ́ bí staff officer igbákejì ọ̀gá ọlọ́pàá yányán ní olú iléeṣẹ́ ọlọ́pàá Àbújá. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ìlú kan ní ìjọba ìbílẹ̀ Faskari, ìpínlẹ̀ Katsina ni a gbọ́ wípé wọ́n ní ìjíròrò pẹ̀lú ẹgbẹ́ agbébọn gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti dènà ìkọlù gbogbo ìgbà. Ìwádìí sọ di mímọ̀ wípé àwọn aṣojú adàlúrú títí kan àwọn tí wọ́n ti fi ẹ̀sùn kàn wípé wọ́n ń darí ìkọlù àti ìjínigbé ni wọ́n jókòó pẹ̀lú àwọn adarí ìlú ní Ayin-Gada. Wọ́n ní àwọn adàlúrú wọ̀nyí gbà láti dáwọ́ ìkọlù dúró ní àwọn abúlé, fi ààyè gba àwọn àgbẹ̀ láti lọ sí oko, yọ̀ǹda àwọn tí ó wà ní ìgbèkùn àti lílọ bíbọ̀ àwọn Fúlàní fún ìdàgbàsókè agbègbè wọn. Lára àwọn adàlúrú tí ó wà ní ìkàlẹ̀ ní Alẹ́rọ̀, ògbólógbòó adàlúrú tí ó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí aṣojú àwọn ẹgbẹ́ yòókù. Ó ní ìgbésẹ̀ yìí kì í ṣe àkọ́kọ́ ṣùgbọ́n tọ̀tẹ̀ yìí lààmìlàaka. Bákan náà ni Kwashe Garawa tí orúkọ rẹ̀ wà ní ipò 19 nínú àkọọ́lẹ̀ orúkọ àwọn
àwọn tí agbófinró ń wá lórílẹ̀-èdè. Fọ́nrán tí ó gba orí ẹ̀rọ ayélujára ṣe àfihàn Garwa pẹ̀lú ohun ìjà olóró tí ó dè mọ́ ìbàdí bí ó ti ń bu ẹnu àtẹ́ lu àwọn tí wọ́n ń pe Fúlàní ní ọ̀daràn. Ó ní Nàìjíríà, gbogbo ìgbà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ni wọ́n ń pe Fúlàní ní adàlúrú, bandits and terrorists, ṣùgbọ́n èwo nínú ẹ̀yà lágbàáyé tí kò ní ọ̀daràn? Pẹ̀lú èdè Hausa ni Garwa fi ń sọ̀rọ̀ tí ó fi ń béèrè wípé ẹ̀yin Haúsá wọ̀nyí tẹ́ ń pè wá ní adàlúrú, ṣé ẹ̀yin náà kò ní adàlúrú láàrin yín? Bẹ́ẹ̀ kò sẹ́ni tẹ orúkọ adàlúrú mọ́ yín lórí. Garwa wá jẹ́jẹ̀ẹ́ wípé ìṣekúpa àti ìjínigbé kò ní dáwọ́ dúró títí di ìgbà tí wọ́n bá yanjú ẹ̀sùn tí wọ́n ń ṣe tako àwọn Fúlàní. Ó ní kò ní sí àlàáfíà níwọ̀nba ìgbà tí àwọn ológun bá ṣì ń ṣekúpa àwọn ara wọn. Irúfẹ́ ìgbésẹ̀ àlàáfíà báyìí ni a gbọ́ wípé ó wáyé ní Jibiya bí gómìnà ìpínlẹ̀ Dikko Rada ṣe sọ níbi ìfilọ́lẹ̀ EU-funded conflict prevention project tí ó wáyé ní ọ̀sẹ̀ tí ó kọjá, wípé ìdúnàdúrà ti ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìjọba ìbílẹ̀ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ àti mú àlàáfíà jọba ní agbègbè. Èyí yàtọ̀ sí ọ̀rọ̀ ìṣáájú Rada tí ó yẹra kúrò nínú ìjíròrò pẹ̀lú àwọn adàlúrú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu yóò padà sí ìlú Àbújá lọ́la ọjọ́ 16 oṣù kẹsàn-án ọdún 2025 láti tètè fòpin sí ìsinmi rẹ̀ ní ilẹ̀ Europe. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ lórí ìròyìn àti ọgbọ́n inú Báyọ̀ Ọ̀nànúgà ni ó ṣe ìkéde yìí nínú àtẹ̀jáde òní, wípé ààrẹ yóò tètè padà sí orílẹ̀-èdè síwájú àkókò tí wọ́n fi sí tẹ́lẹ̀. Ààrẹ tí ó fi Nàìjíríà sílẹ̀ ní ọjọ́ 4 oṣù kẹsàn-án láti lọ lò nínú ìsinmi rẹ̀ ní UK àti France ni ó ti parí gbogbo iṣẹ́ rẹ̀ síwájú àkókò tí ó gbà lérò kí ó ba lè tètè padà sí orílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Tóbi Amusan ti gba àmì silver medal níbi ìdíje àgbáyé ọlọ́gọ́rùn-ún mítà World Athletics Championships tí ó wáyé ní Tokyo lónìí bí ó ti sá eré 12.29 seconds níbi ìdíje àṣekágbá. Àmì ẹ̀yẹ àgbáyé yìí ṣe àgbékalẹ̀ ìdíje akíkanjú láti ìbẹ̀rẹ̀ títí dópin, ṣùgbọ́n ṣe ipò kejì sí Didace Kambuji láti Switzerland tí ó gba ipò kíní gold medal pẹ̀lú 12.24 seconds. Grace Stark láti United States ti gba ipò bronze ipò kẹta pẹ̀lú 12.34 seconds, nígbà tí Marcel Ruzel parí ìlà pẹ̀lú ipò kẹrin ní 12.44 seconds. Amusan gbìyànjú àti tún gba ipò kíní gẹ́gẹ́ bí ó ti gbà níbi ìdíje Oregon tí ó wáyé ní 2022, níbi tí ó ti di ọmọ Nàìjíríà àkọ́kọ́ àti ará ilẹ̀ Áfíríkà àkọ́kọ́ láti jáwé olúborí níbi ìdíje ọlọ́gọ́rùn-ún mítà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn wà nínú ìwé ìròyìn Premium Times tó jáde lónìí. Kókó ní ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó ní ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.